bàbá lẹ́nu ijọ́ mẹ́ta yìí bóyá àná síjẹta ló ní ìròyìn gba gbogbo ẹ̀rọ ayélujára pé màmá olórin ẹ̀mí nì ìyẹn màmá Fásùnyì tí obìnrin mọ̀ sí màmá Ọdúnlọsópin ni wọ́n sọ pé tàbẹ̀ sí ní RIP pé màmá jáde láyé. Màmá fúnra wọn dẹ̀ ti jáde. Màmá sọ pé kò sí nǹkan tó ṣe àwọn o, pé káńpé làwọn wà. Bẹ́ẹ̀ náà lẹ́nu àárọ̀ yìí a ti rí táwọn kan ti ń gbéròyìn ẹlẹ́jẹ̀ pé Olódì Àṣàkẹ́ kú kinní kan. Bàbá àwọn kan báyìí ráńpà gan káàkiri. Kí ni nǹkan tẹ́ lè sọ sí àbí ṣé ìjọba ní láti gbé ìgbésẹ̀ lórí nǹkan báyìí, because àwọn nǹkan tí ò ṣẹlẹ̀ àwọn ìròyìn ẹlẹ́jẹ̀ táwọn èèyàn máa ń gbé, torí gbogbo àwọn tó mú fóònù dání sí ọ̀pọ̀ tó ti mú 100 dání gbogbo wọn ti sọra wọn di oníròyìn. Mo tó bá mo tó ń sọ̀rọ̀ ọ̀rú ìyá yẹn pé ìyá yẹn Ọdúnlọsópin ó jáde láyé. Bàbá kí ni nǹkan tẹ́ lè sọ sí? Ẹ ṣe olóòtú. Ṣé rí ọ̀rọ̀ ayélujára ó fẹ́ lè sọ pé mo fẹ́ lè sọ pé bóyá ó fẹ́ sú mi, bẹ́ẹ̀ tí èèyàn ní jẹ́ kó sùn because àwọn tó ń ṣe ayélujára wọn ò ṣe fún fake tàbí fún ìròyìn èké. And then lórí ọ̀rọ̀ ìyá yẹn, ẹ rí pé ìyá yẹn jẹ́ ológo ènìyàn. Gbogbo ẹnikẹ́ni tó bá jẹ́ ológo ènìyàn, irú nǹkan bẹ́ẹ̀ kò lè ṣe kó má ṣẹlẹ̀. Nígbà míì ìyá yẹn tẹ́ bá rí ìyá ológo ènìyàn, ìyá yẹn really ní ògo gidi. Ó ní ògo tó dẹ̀ sẹ́yìn pé kò sí ọdún kan tí product ìyá yẹn kan tó kọ ayé Ọdúnlọsópin yẹn tí kò kì ní túmọ̀, tí ó lè ṣá, tí kò lè ṣá, kò lè ever ṣá. Kọ́lọ́run jẹ́ kẹ́mi ìyá yẹn gùn. Tọ́ bá ṣe tọ́lọ́run ní kan ṣe láyé tán lọ sínú inú ògo, mo sọ fún yín kíní yẹn ò lè ṣá because ìmísí ògo Ọlọ́run wà ń bẹ̀. So tí ìyá yẹn bá gbọ́rú ẹ̀ kán má tiẹ̀ ríro, kán má ríro rárá, nítorí pé ó ló possible kọ́ ẹ pé ògo kan ló tún fẹ́ fara hàn láyé ìyá yẹn. Ẹ mọ̀ pé tí ò bá ṣe pé àwọn tó sọ àní sọ̀rọ̀ ìyá yẹn báyìí, àbá máa lè sọ̀rọ̀ ẹ̀, ògo ló fà á. Ògo tẹ́báréyàn tó múra sí ògo ẹ̀, ìdí kan tí ògo yẹn tó máa tún fi dàbí ọ̀tún. Àwọn tó wá ń gbèrò yìí kí nìkan tẹ́ fi pé ran ìgbésẹ̀ tí ìjọba bá lè bá wa ṣe nǹkan sí, in fact ó ti dáa jù. Ṣùgbọ́n ṣé ìjọba máa lè ṣe nǹkan sí ṣá? Nítorí pé àwọn kan ọ̀pọ̀ ti yàn láti jẹ́ ẹni ẹ̀tẹ́ àtẹni àbùkù. Torí àwọn kan báyìí kò jẹ́ ká mọ nǹkan gidi àti káyédèrú mọ́. Ohun irú kan tí wọ́n ń ṣe yẹn sà, òun ló jẹ́ kó gbogbo èèyàn máa fojú ayédèrú gbogbo nǹkan. Ẹ rí even product tẹ́ rí tí mo gbé dání, ó fẹ́ sú mi gan láti polongo ẹ̀ lórí Facebook nǹkan, torí ojú táwọn èèyàn fi ń wo gbogbo nǹkan ló wà lórí Facebook. Òun ni pé ẹlòmíín bílí pé ayédèrú ni gbogbo nǹkan. Kò dẹ̀ ṣe bẹ́ẹ̀, torí Facebook kò ṣe nǹkan nítorí ayédèrú, nítorí information kó reach gbogbo àwọn èèyàn láti jàǹfààní. Òun ni Facebook ṣe wà, àti Instagram àti YouTube àti TikTok. Bẹ́ẹ̀ tí ẹ wo àbùkù nífẹ̀ẹ́ni tó fúnra rẹ̀ tó ń jẹ́ pé òun gangan ní fake. Tẹ́niyẹn ò bá ń ṣe fake, bàbá kò ní sọ̀rọ̀ fake jáde. Bẹ́ẹ̀ni kò ní òun gangan kò jámọ́ nǹkan kan. Ajẹ́ pé ìgbésẹ̀ gbìyànjú àṣọ ni pé ìgbésí ayé ayédèrú náà gbé. Ayé fake life, ayé ẹ̀tànjẹ lòun gangan fún ẹ̀. Òun gangan ò nítumọ̀. Kò sí ní sìn tó bá ní ìtumọ̀ kò ní máa ṣerú ẹ̀ jáde ipe ìyá oníyà kú àbí nǹkan kan. Ẹ wá wo nǹkan tó wà lọ́wọ́ mi. Mo fẹ́ lè sọ pé gbogbo àwọn tí wọ́n ń lo kinní, inú mi máa ń dùn tó bá ń jẹ́rìí sagbára Ọlọ́run tẹ́pẹ́ àwọn náà tún introduce ẹlòmíì wà lórí iṣẹ́ ìránṣẹ́ yìí pé a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ìyẹn mo ṣe máa ń sọ fáwọn èèyàn pé fi ẹ̀mí dán ẹ̀mí wò ká lè mọ èyí tó ń ṣe òdodo. Ó fẹ̀mí darí. Jẹ́ kẹ́mi sọ fún ẹ pé kó lò ó, nítorí ẹnikẹ́ni tó bá ti lò ó, ok, ṣé a máa sọ pé nítorí àwọn èèyàn burúkú a ní gbé nǹkan wá sí orí Facebook mọ́ ni? Tó dẹ̀ pé nǹkan yìí fún àǹfààní gbogbo èèyàn ni. Àwọn èèyàn wà níbi kan tó ń jìyà, tó ń ṣìṣẹ́, tó ń tòṣì. Ẹni tó bá dẹ̀ ti lo nǹkan tó wà lọ́wọ́ mi yìí, ìṣẹ́ ẹ̀ tán, òṣì tán, wàhálà ẹ̀ tán, ìdààmú tán, ìnira tán, ó gbọ́dọ̀ rí ògbólò lẹ́sẹ̀kẹsẹ̀ ni. Gbogbo nǹkan tó bá dáwọ́lé láyé bẹ̀rẹ̀ sí yọrí sí rere yìí. Ibi tí ò mọ̀ pé eré wà, iṣẹ́ ọwọ́ mi yìí máa gbé eré dìde sí.
báwo la ṣe máa tì torí irú àwọn èèyàn tó jẹ́ pé òfo èèyàn lásán ni ìyẹn wọ́n. ni pé ọmọ ológo gbọ́dọ̀ fi rẹ̀ sílẹ̀ bẹ́ẹ̀ ni torí àwọn ìyá wa náà fira wọn sílẹ̀. iṣẹ́ ọmọ ológo ni àwọn ọmọ ológo tán dẹ̀ sọ́fà pọ̀ tí wọn ò rí òtítọ́ bí irú iṣẹ́ yìí. ṣàmáà tì torí ayédèrú ká máa gbé ògo wá fáwọn ọmọ ológo. gbogbo èèyàn ọmọ ológo ẹ wá ń bí eléyìí kì í ṣe ayédèrú fún gbogbo àwọn ọmọ ológo ni tó bá fẹ́ rí ògo lò tán fẹ́ lu àlùyọ pè mí lórí 070-360-38757. ẹnìkan ò lè sọ̀rọ̀ eléyìí nípa ibi because ẹnìkan bá rà òun ló tó máa sọ fáwọn èèyàn ẹ̀ pé wò ó iṣẹ́ 77 yẹn ó real nítorí pé bọ́ọ̀tà bá ṣe yí ẹ ká o jẹ́ mọ̀ pé n tó máa lu ọ̀tá ẹ̀ páwà nù nǹkan tó wà lọ́wọ́ mi gbogbo ọ̀tá yẹn gbogbo náà máa ṣègbè dànù tí wọ́n máa rọ́nà lọ. ẹ bá a pinnu báyìí lẹ́ẹ̀kan. ibi tíri ẹ bá wà ìwọ kọ́ ló máa ṣe làálàá ire fúnra ẹ̀ làá wá eré nǹkan tó wà lọ́wọ́ mi rà pé 777 yẹn torí kò sáṣetì níbẹ̀ 070-360-38757. èyí wà fún gbogbo àwọn ọmọ ológo tí kò sẹ́nikẹ́ni tó fẹ́ dá ọ̀tẹ̀ ó wà lókè òkun ni o ó wà ní nàìjíríà bí ni o ó wà ní interstate ni o à send díẹ̀ sí ẹ instead of kò ṣe làálàá tó o bá rẹ́ni tó máa sọ fún pé kó wá gba nǹkan tó wà lọ́wọ́ mi ìwọ ṣáà ti pè mí sórí nọ́mbà tí n bá ti sọ nísinsìnyí òun wá iṣẹ́ ni o òun wá wé ìgbélu ni o